Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo. Ìròyìn Kayegbo. Ìròyìn Kayegbo. Ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo Awon mú wá sétí gbọ́ yìí láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn agbébọn ti gbẹ̀mí ọlọ́pàá mẹ́rin àti àwọn méjì mìíràn ní ìpínlẹ̀ Ebonyi. Bàbá kan ẹni 80 ọdún gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ní ìpínlẹ̀ Anambra, àjọ NSCDC ti dá ọmọ ọdún 13 tó sọnù padà fún àwọn òbí rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ya bo ibi tí wọ́n ti ń pèsè ọmọ, wọ́n dóòlà aláboyún 16. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà, àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́, ya àwòrán, so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn agbébọn ti gbẹ̀mí ọlọ́pàá 4 àti àwọn méjì mìíràn nípínlẹ̀ Ebonyi. Àwọn agbébọn ti gbẹ̀mí àwọn ọlọ́pàá 4 ní ọjọ́ Ẹtì Friday ní ìpínlẹ̀ Ebonyi. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní agbègbè Ebia Bridge Checkpoint ní ọ̀nà tó lọ sí Hilltop ní Abakaliki, tí wọ́n tún gbẹ̀mí àwọn obìnrin méjì mìíràn. Ìròyìn kan ní àwọn agbébọn yìí ló ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ láàbí wọn, tí wọ́n sì yìnbọn mọ́ àwọn ọlọ́pàá náà. Ìní náà ní agbègbè àwọn ti di ibi tí àwọn jàǹdùkú ti ń ṣọṣẹ́ nígbàkúgbà tí ó bá wù wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ebonyi fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Ukando Joshua sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ Ẹtì Friday pé àwọn rán ikọ̀ kan jáde láti lọ mójútó òpópónà kan ní ìpínlẹ̀ náà. Ibẹ̀ ni àwọn agbébọn ti dá ẹ̀mí wọn légbodò. Bàbá kan ẹni 80 ọdún gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Bàbá ẹni 80 ọdún Isiaka Ayinde ni wọ́n ti fi léde pé ó gbẹ̀mí ara rẹ̀ ní Watchtower ní agbègbè Arárọ̀mí Ìmọ̀ta ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn tó jáde ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní alẹ́ ọjọ́bọ̀ Thursday ní aago 7:30 alẹ́. Àwọn ọlọ́pàá ní gẹ́gẹ́ bí alábàágbé rẹ̀ kan ṣe sọ, olóògbé náà ló pokùnso sínú ilé ìdáná. Ó ní ariwo àwọn ọmọ rẹ̀ ni òun gbọ́ pé kí wọ́n wá wo bàbá, tí òun sì bá òkú rẹ̀ níbi tí ó sọ sí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyi fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn, tí ó sì ní nítorí ọjọ́ orí àti ẹ̀sìn bàbá yìí, àwọn ẹbí rẹ̀ ti ní kí wọ́n lọ sí lẹ́sẹ̀kẹsẹ̀. Àjọ NSCDC ti dá ọmọ ọdún 13 tó sọnù padà fáwọn òbí rẹ̀ ní ìpínlẹ̀ Anambra. Ilé-iṣẹ́ ààbò ara ẹni làbò ìlú ti ìpínlẹ̀ Anambra, ìyẹn Nigerian Security and Civil Defence Corps NSCDC, ti dá ọmọdékùnrin ọdún 13 Goodluck Onwe padà fún àwọn ẹbí rẹ̀ lẹ́yìn tí ó sọnù ní ìpínlẹ̀ Ebonyi. Ọmọ náà ni wọ́n ní wọ́n rí tí ó ń rìn kiri ní ojú pópó ní Abakaliki kí wọ́n tó rí.
alukoro fún àjọ náà Kayegbo Edwin ní ọjọ́ Ẹtì Friday sọ pé ọmọ náà ni ó ń gbé lọ́dọ̀ ẹbí rẹ̀ kan ní Abakaliki ṣùgbọ́n tí ó sá lọ ní ìrètí láti padà sọ́dọ̀ àwọn òbí rẹ̀. Ó tẹ̀síwájú pé lẹ́yìn ìwádìí àwọn ti fa ọmọ náà lé bàbá rẹ̀ Sebastian lọ́wọ́. Ilé-iṣẹ́ ọlọ́pàá yabo ibi tí wọ́n ti ń pèsè ọmọ wọ́n dóòlà aláboyún 16. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Abia ti dóòlà àwọn ọmọ 8 tí wọ́n jẹ́ ọkùnrin 5 àti obìnrin 3 nígbà tí ọwọ́ tẹ àwọn tí ó kó wọn sọ́dọ̀ ní ọjọ́ Ẹtì Friday. Ikọ̀ Rapid Response Squad tó léwájú ikọ̀ náà ni wọ́n yabo bùbá yìí látàrí ìtalólobó èyí tí àwọn gbà tí àwọn yabo ilé olókè 4 ọ̀hún tí ó ní fúláàtì 10 nínú pẹ̀lú ilé kan tó tún wà nínú ọgbà náà. Ikọ̀ náà ní àwọn dóòlà àwọn obìnrin 16 tí gbogbo wọn jẹ́ aláboyún tí àwọn sì gba ọmọ 8 tí wọ́n sì ní àwọn sì ń dọdẹ àwọn tó kù tí wọ́n ń gbé nínú ọgbà náà lẹ́yìn àwọn tí ọwọ́ ti tẹ̀. Ó ní Dubai lọ fún ìròyìn Kayegbo fún títì ní orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ káfíńrì pàdé o. Kayegbo